Ìkàlẹ̀ o, ṣe dáadáa la bá lé o, ẹ̀sìnkú àtàárọ̀, àdúrà yẹn ó gbà o, ẹ ra àánú gbà o, gbogbo ẹni tó wà lájò ẹ rí sí o, gbogbo ẹni tó wà nílé ẹ ní ká góńgó o, gbogbo ẹni tí ń wojú Olúwa Ọlọ́run yóò lànà fún yín, ọlẹ̀ ayọ̀ yóò sọnù yín. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tó kí ni mo fẹ́ bá a sọ ní òní láàrin ìṣẹ́jú márùn-ún. Ọ̀rọ̀ lórí àlá náà ni, ìwọ náà yẹra rẹ wò. Mi ìpolongo pé kó wá bá mi o, àmọ́ mò ń pè wá ṣàkíyèsí ni. Àkíyèsí wo ni kí wọn náà lè kọ́gbọ́n bẹ́ẹ̀. Yorùbá ní àgbà tó jì sí kòtò ọ̀kára yòókù lọ́gbọ́n. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn sì fi kọ́gbọ́n, láyé èèyàn fi dáa. Mo ẹ̀sẹ̀ tí ìrìn àjò dé wọlé báyìí ni. Ṣùgbọ́n sábà bá àwọn tó ń fi kọ́ọ̀lù dàmílà bàbá àti rí láì fídíò yín ti pẹ́ nǹkan kan oríṣiríṣi. Mo lọ́dà bí n bá wọlé ń di ẹ mọ̀ pé mo ti dé o. Ṣé ẹ ti rí Ọlọ́run ọba tó dá wa kò dá wa fún ìyàjẹ. Ọ̀pọ̀ èèyàn ní ń fi rẹ̀ jìyà. Kó tó délé yẹ̀mí wò kan àbí pé ẹnìkan pé kúnlẹ̀ ń gbàdúrà fún ọ. Ọlọ́run ti fún ẹ ní ìmọ̀nà. Àlá nì tí o bá la yọ máa jẹ́ ìtọ́sọ́nà fún ọ. Bọ́yọ̀ ṣàdúrà ni, kò ṣe sàárà kan ni. Even ìwà abú kan ló ń ṣe tọ́lọ́run fẹ́ correct ẹ, àpẹẹrẹ rẹ̀ ojú àlá ló ti rí. Ọ̀rọ̀ fámìlì kan ni mo fẹ́ mú wá fún ẹ̀kọ́ fún yín lónìí. Ọkọ àti ìyàwó, ọkọ ní owó gidi, ó ní owó, ibiṣẹ́ ńláńlá ló ti ń ṣiṣẹ́ ọ̀gá ni. Bí ṣe ń ṣe yìí, tí wọ́n bá ń dákọ pé ayé kan wà, èèyàn kan wà ní what do you mean, torí pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀. A ní rọ́bìṣì ni, illusion ni, wọ́n kàn ń fabricate rọ́jọ ni. Ẹ wá gbọ́ o. Ọlọ́run dá ìyàwó rẹ̀ lẹ́ni tí máa ṣàdúrà dáadáa, ìyàwó á sì máa gba àwẹ̀. Tí ìyàwó bá sọ fún ọkọ rẹ̀ pé ẹ jẹ́ á jọ lọ ilé ìjọsìn, ọkọ yàrí aníkìlòmù tó ń wá, owó ń bẹ, ìfọ̀kànbalẹ̀ ń bẹ fóun. Òun ò ní wàhálà, àwọn pásítọ̀ yẹn kàn wọ́n máa ṣe yọ́ọ̀sà máa bú wọn. Ẹ wá wò ó. Ìyàwó yọ Ọlọ́run fún ní ẹ̀bùn àlá, a máa lá àlá gidi. Ẹ sì máa sọ fún àwọn olùtọ́nisọ́nà rẹ̀, bíbí àwọn pásítọ̀ rẹ̀, ẹgbà wọn òun ńlá là báyìí. Oríṣiríṣi àlá ní máa ń lá. Ó wá ń lá àlá gbàǹkangbì méjì. Alaye wọn ò rí túdélẹ̀ fún. Àlá méjì ọ̀hún rèé o. Ìgbà míì yọ lálàyé pé ìyàwó ẹni tó ní ilé táwọn ń gbé ó ń bọ́ aṣọ lọ́rùn ọkọ òun, ó ń bọ́ gbogbo aṣọ lọ́rùn rẹ̀, ó sì ń bọ́ bàtà lẹ́sẹ̀ rẹ̀. Ṣùgbọ́n wọ́n máa lọ ọmọ lọ́wọ́, wọ́n máa lọ ọmọ lọ́wọ́. Ìgbà míì yóò ti bọ́ gbogbo ẹ̀ tán kó wọn tó máa lọ ọmọ lọ́wọ́, òun gbà gbogbo ẹ̀. Ìgbà míì tó bá ti fẹ́ máa bọ́ ẹ̀wù, òun máa lọ ọmọ lọ́wọ́, òun lù ú, òun ọ̀ka aláìkún, ìyá ìkíìkíhùn. Ilé tí àwọn ènìyàn kọ́, ilé olówó ńlá ni. Ilé yìí wá jẹ́ pé àwọn tí wọ́n rẹ́ǹtì ilé wọn wà níwájú, láńlọ́ọ̀dù wà lẹ́yìn,
wọ́n dẹ̀ kọ́ ilé yẹn tọ́pọ̀. ìgbà míì ìyá yìí ó máa há ìgbín lójú oorun, yóò máa fún gbogbo àwọn tí wọ́n jọ ń gbénu lé, yóò máa fún. ọ̀pọ̀lọpọ̀ gbà tí ọkọ òun bá fẹ́ gbà bí kó wọn gbà lọ́wọ́ dànù, tàbí kọ́kọ́ òun ó ti gbà ọ̀rẹ́dì kó wọn gbà lọ́wọ́ ẹ̀ kó wọn fọ́ mọ́lẹ̀. ìyá yìí kì í kíhùn ṣùgbọ́n ṣàdédé lójijì bí ẹ̀mẹ́ta ọkọ òun kó ìgbín yìí wọlé, òun ò rí gbà lọ́wọ́ ẹ̀, ó kó wọlé. kò pẹ́ sígbà yẹn sà, iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ òun. iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ òun. ọkọ òun ò tún kọ̀rọ̀ ikún, ó kà á sí pé bóun ṣe mọ̀yàn tó kò nira fóun, òun ó rí iṣẹ́ mi lásìkò. bàbá títí náwó tí ń fọlá tí ń pààrọ̀ mọ́tò ọpẹ́ ju oṣù kẹta, owó ọ̀wọ́lé mọ́, òun rówó sùkú ọmọ san mọ́. wọ́n wá kiri káàkiri eléyà ní bòyí wọn lẹ̀, eléyà ní wẹ̀wẹ̀ odò, eléyà ní hà kínní kan, eléyà ní ṣe kínní kan. ẹ wò mí, ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe rẹ̀ tọ́ba tẹ́lómi bá ti gbójúlé 2000 abẹ́lò kan tí ń dì káàkiri, wọ́n máa ń jọra wọn lójú. 2000 tẹ́lómi ń dì káàkiri yẹn ó ti jọ ọ́ lójú. ẹ gbádùn mi, ẹni yìí sunkún sọ́wọ́ atán fún un lélẹ́yìí. gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe fàájì, tí wọ́n jọ máa jẹ gbẹdẹmukẹ, tí wọ́n jọ pa ẹja jẹ, ọ̀rẹ́ nìkan kan ṣe é láàánú ní bá ń ta property ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. hello hello ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, ẹ ra màá o. ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? ọ̀rẹ́ ni ṣe é láàánú, ọ̀rẹ́ ni ṣe é láàánú. ìyàwó yìí a sì máa ṣàdúà. ha bàbá alágbájá, ibi bóun bá sọ fún yín pé ẹjẹ́ àjọ ṣàdúà ẹ̀ ní dáhùn. ìdè èṣù yẹn mú ọkọ, kò ríyàwó bá mú. ìrìn àjò tí mo lọ tí mo ṣẹ̀ wọlé báyìí nísìnyí náà ni. ẹnì yẹn ṣọ̀ṣẹ̀ jọyìn gúrùpù yìí kéèjú bí ìjẹta lọ. wọ́n rí tí mo kọ́ pé à ń bọ̀ wá sí Ìbàdàn, wọ́n á bá mi. pẹ̀lẹ́ ọkọ ní ẹ̀lẹ́sà, nǹkan kan ò ṣe yín, ayé kan ò ṣe yín, ẹ̀yin lẹ̀ síra yín. wọ́n lọ́nà wo? ẹ̀yin lẹ̀ síra yín. inú ilé tẹ gbà yìí, inú ilé tẹ gbà yẹn, ohun tí wọ́n fi pilẹ̀ eléyìí ọ̀dà. ògo gbogbo ẹni tí ń bẹ́nu ilé yẹn pátá òun ni wọ́n ń lò. ògo gbogbo ẹni tí ń bẹ́nu ilé yẹn pátá òun ni wọ́n ń lò. ẹ lọ ṣàkíyèsí gbogbo àwọn tẹ́ ń jọ ń gbélé, kẹ lọ wo àjálù tó bá wọn. wọ́n ní ẹ má kúrò sà, ẹ má bọ̀rọ̀ jìnnà. ẹni ìyàwó rẹ̀ kú, ẹni ọmọ rẹ̀ ń kú, ẹni yàrá ẹ̀ jó, ẹni oríṣiríṣiríṣiríṣi mẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ojú inú yín ọ̀la kí tòde yín ó lè ṣiṣẹ́. ìwọ arákùnrin, ó sọ ìyàwó rẹ̀ di òmùgọ̀, ó ní àlá tí ń lá àlá lásán. àdúrà tí ń ṣe àtàwẹ̀ tí ń gbà lọ́lọ́run fi ń gbé ìmọ́lẹ̀ yẹn wá kíyàwó má bàa jẹ yín. tí wọ́n bá ń bọ́ aṣọ fún yàn ní ojú oorun, wọ́n ń gba ògo èèyàn lọ ni.
ọmọ aráyé ń bọ́ ògo èèyàn wọ́n wàá sọ èèyàn dẹni ẹ̀sìn pọ́nbélé tí wọ́n ayé bá ń bọ́ sọ lọ́rùn èèyàn lójú oorun. ìyàwó òun máa sọ fún òun wọn gbọ́ àìjẹ́ wọn ò rí gbà òun ní jẹ́ kí ìyá yìí ọmọ abínú. ọ̀nà míì tí wọ́n tún wá gbà ọ̀nà míì tí Alaye gbà wá òun ní ìgbé tí wọ́n ń pín lójú oorun yìí àwọn ohun aburú tí wọ́n fi tẹ́lẹ̀ ilé yẹn gangan nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti jì sínú ọ̀fìn irú wàhálà báyìí. wọn ò mọrú ilé táwọn fẹ́ gbà ẹlòmíì ò mọrú ilẹ̀ tó fẹ́ rà wọ́n bá láti sọ pé ajá ni o ajá GRA kíní kan RA kíní kan TM kíní kan kankan torí pé sílẹ̀ méjì ń bẹ lọ́wọ́ a máa ga pa báyìí ẹ̀yin ẹjọ́ ra lẹ̀ yẹn tọ́kọ́ bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ lòmí àbá nílé kọ́ mú. ẹni yóò gbà pé nǹkan kankan bẹ kó jẹun kó fami kó sùn kó jẹja ń wọṣọ ọ̀rọ̀ ní mọ́tò. ṣùgbọ́n Ọlọ́run ló ìyàwó rẹ̀ fún gẹ́gẹ́ bí ọ̀mbrẹ́là ṣùgbọ́n kò ka ìyàwó rẹ̀ kún ìgbà ìyàwó á dé ẹsẹ̀ wọn á ronú. ìgbé yìí tí wọ́n ti ń pín fún ọ lójú oorun tipẹ́tipẹ́ tó ń yarí tó ọgbà ìyàwó yìí ni wọ́n kó ná mọ́ pé kọ́ máa rí ọ lọ́jọ́ tó fi gbà á wọlé ló fi rí ìgbín yìí kó wọlé bí ẹ̀mẹ́ta ìgbà tó ti lè kó wọlé tó ti gbà á bí ẹ̀mẹ́ta yìí ìgbà yẹn ni ò sì ti wọlé. ìgbín aburú ìgbín asọ́nidẹ̀yìn ọmọ aráyé wọn ò ní gbélé yín lọ́wọ́ kódà ẹ̀ ní rìn pàdé ẹ̀ tó bá pàdé yín lójú oorun yóò máa dòfo ni tó bá pàdé yín lójú ayé yóò máa gbiná dànù ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ni mọ́lára yín ọ̀jẹ́ mọ́gùn kò sì jẹ́ mọ́ kankan lẹ́yìn kẹ́ kúrò nínú ilé yìí ẹ̀ máa wá gbọ́ owó ilé yẹn ọ̀wọ́n bí ilé yẹn ṣe dáa tó sì wà ní àdúgbò àwọn olówó tó ilé yẹn ọ̀wọ́n nígbà wọn máa yẹ pé odidi nǹkan làwọn ń lò lára wọn èrò wa pọ̀ nínú ilé yìí bá mú kérò òsì pọ̀ làwọn nídìí èrò pọ̀ ń bẹ̀ bìbà ẹ máa wo nǹkan mọ́kànlọ́kọ̀ bá ti gbé aṣọ tí ẹ̀rí bí àǹtí mi wọ́n láìka 15 years tí wọ́n ti ń gbé bẹ́ẹ̀ òpònú wọ́n rí bíi tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn kó ti sàánú rẹ̀ kọ́ọ̀rẹ́ náà lọ àdúrà gbogbo wọ́n gbà ó ara àánú gbà ó ọmọ aráyé ò ní mú wa o wọn ò ní mẹ́lẹ́dàá wa o ẹ̀jẹ̀ á máa ṣàdúrà nǹkan ò sóògùn o ògùn kéré lẹ́gbẹ̀ẹ́ àdúrà tí ogun bá pọ̀ ìmọ́lẹ̀ ò ní tàn lára èèyàn tí àdúrà bá pọ̀ àdúrà kì í gbé àdúrà mú ní súnmọ́ Ọlọ́run ni yìí sì sọ ní di wàlíyí Ọlọ́run ni kí ni wàlíì àyè Ọlọ́run ọ̀rẹ́ Ọlọ́run gbogbo ohun tó ń bá ń wí yóò sì máa rí bẹ́ẹ̀ ẹ̀yin ọkọ bíyàwó yín bá ń kọ̀ rẹ́ tì yín sí ohun tó dẹ́ máa ẹ̀jẹ̀ rí yín ọ máa pé jẹ́rìrì ọ máa pé wọ ìyàwó náà bọ́kọ rẹ bá sì ń pè ọ́ ṣàkíyèsí pé ìrìn òfò tó ń rìn yìí jẹ́ kẹ́rìrì ó pé ẹ máa gbọ́rọ̀ síra yín lẹ́nu má dá prógáàmù yìí wò ó ọkọ rẹ bá wà ń dúró pé ọkọ gbọ́n bíyàwó rẹ bá ń rojọ́ lẹ́ńkùlé pé ọkọ gbọ́n báwọn ọmọ rẹ bá ń wo pa tẹlifíṣàn yẹn kẹ́ kọ́kọ́ wò yìí kẹ́ kọ́ gbọ́n bẹ́ẹ̀ báwọn bá wà nù mọ́tò tọ́ bá da òwe ẹlẹ́sẹ̀ ni ọ́ ẹni tọ́ wà lẹ́gbọ́n rẹ jọ́wọ́n ní ọ̀kẹ́kọ̀ọ́ mbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ àwọn ẹni ibi bí wọ́n ṣe pọ̀ káàkiri láyé nìyẹn àmọ́ iye ọ̀nà wọn gbà wọ́wọ́ pa wọ́n wá ti kọ́ ilé yìí ó ti pẹ́ ilé ló sì ṣe rin gidi yìí wọn ò jọ̀wọ́ pọ̀ àwọn ò ní yín lára kódà ẹ bá wọ fọ́ọ̀tínú yàrá kan gbà wọ́n mọ̀ pé àwọn ẹ̀bùn táwọn máa fún wọn wọ́n gbà ẹ̀bùn wọn wọ́n gbà arábìnrin yìí nìkan tó jẹ́ pé aládùá tí ń fàdúrà jagun fọ́kọ rẹ̀ wọ́n hẹ́ẹ̀tì ẹ̀dùgbẹ́ lọ torí pé wọn ò tètè rí mú ọkọ rẹ̀ sì ní arísìkì gidi lọ́wọ́ ẹ̀yẹra o àdúrà yẹn gbà o ara àánú gbà o sálámù aleykum rahmatulahi abarakatu orúkọ mi ni Lukman àmọ́ àyẹ́dárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà a kì í bá àmọ́ ẹ̀ bá àrí àkáǹtì mi kọ́pọ̀ èmi ni o àwọn hákà máa ń dà mí láàmú wọn máa hákì ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì mi àndẹ́ ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì mi dẹ̀ ti kún àwọn ọ̀jọ̀gbọ́n náà wọ́n ní ẹ kírètì ẹjọ́ ọkọ torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n fẹ́ mú mi lọ́rẹ̀ lórí Facebook á lóun fẹ́ bá mi dọ̀rẹ́ torí ẹ̀ la fi kírètì ẹ̀ tó fi pọ̀ ẹ má jayé ẹ má mi kàn èmi ẹ ṣe scammer o èmi tí ń bọ sọ̀rọ̀ yìí náà ni Lukman ọmọ àyẹ́dáre ọmọ Ìṣẹ́yìn ni mí o Ìṣẹ́yìn ni mí o mo ń gbèlú Èkó mo lọ́fíìsì nìbàdàn mo ní l'Àbújá bẹ́ẹ̀ náà ní l'Óṣogbo àmọ́ Èkó yẹn gangan ni dìmídìmí ọ̀sẹ̀ tí travel dé báyìí ni ẹ̀yin ará Ìbàdàn àdúrà yẹn gbà o gbogbo ohun tẹ́ gbà yóò rí bẹ́ẹ̀ fún yín o ẹ tẹ̀lé kìlọ̀ o
àdúrà yẹn gbà ọ́ wọ́n tọ́ bá ti ń wọ mọ́ anywhere sáwọ́ mọ́tò Bàrígà béèrè Akínọlá street number 29 second room by the right bọ́ọ̀ bá gbé ọ̀rọ̀ kan ohun táwọn èèyàn máa ń ṣe tí máa ń bí mi nínú rèé o hello èmi ni àti àgbọ̀rọ̀ kan tóbi ijọ́ mẹ́ta kan wọ́n sọ fún mi wọ́n ní ọmọ ẹlẹ́gbẹ́ kan mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ̀ sí lórí ẹ̀ dáadáa kí n lè máa mọ rọ́bìṣì ní ìdánlóhùn ìgbà tó lọ sí general hospital tó sọ pé dókítà kan treat ẹ ọwọ́ ń lọ pé lóòtù wọ́n á sọ pé hello dókítà ǹjẹ́ yóò dọ̀ lóhùn kò ní dọ̀ lóhùn because kò mọ bí wọ́n bá treatment dé lára rẹ̀ adẹ̀ máa ń pòsì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà pé àlá ọ̀rọ̀ lórí àlá bẹ̀rẹ̀ láti àárọ̀ dá aago 12 lẹ́yìn aago 12 èmi náà attend sáwọn èèyàn kò sọ̀rọ̀ nípa àlá mọ́ àfẹ́ni tí ń bá ní appointment pẹ̀lú ẹ̀ ó lè pè mí ní time tó bá fẹ́ bákan náà WhatsApp kò sí fùtùmọ̀ àlá mọ́ torí pé àwọn èèyàn ti kà á pé gbogbo ẹni wọ́n bá ti bá pàdé lórí platform pé ó wà useless no kò sáàyè rẹ̀ mọ́ kò sí àyè rẹ̀ mọ́ wọ́n tó mọ̀ pé ó fẹ́ bèrè lórí ìrìn àjò ayé rẹ̀ ó fẹ́ bèrè nípa nǹkan kankan ni WhatsApp wà fún ṣùgbọ́n sanwó kò sọ̀rọ̀ 2000 ẹni kò sì jẹ́ nìyẹn Ọlọ́run gbà àdúrà wa o àdúrà wa gbà o salamu alaykum rahmatulahi wa barakatuh.